àjọ ẹlẹ́yinjú àánú kan ń bẹ nílùú Ìlaró, Charity Culture and Moral Values lórúkọ rẹ̀. ríran àwọn tó kù díẹ̀ káàtó fún lọ́wọ́, eré ìdárayá àti gbígbé àṣà Yorùbá lárugẹ lájọ yìí wà fún. ìlú Ìlaró ni wọ́n wà nípínlẹ̀ Ògùn. iṣẹ́ àánú pọ́nbélé ni wọ́n gbé lọ́wọ́: ìtọ́jú àwọn opó, ìtọ́jú àwọn ọmọ òrukàn, ìtọ́jú àwọn tó ní ìpèníjà kan tàbí òmíì, eré ìdárayá fún àwọn àgbà àtọmọdé, àṣà Yorùbá gbígbé lárugẹ kò gbẹ́yìn. ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tí Ọlọ́run ṣẹ́gi ọlà fún, ẹ dìde fún ìrànlọ́wọ́ àjọ yìí. Charity Culture and Moral Values, àṣà, ìrànra ẹni lọ́wọ́, eré ìdárayá àti ìgbélárugẹ àṣà Yorùbá. Obadina House beside Kalejaye Hospital nílùú Ìlaró, ìpínlẹ̀ Ògùn ni wọ́n wà. Alhaja Monsurat Obadina Modúpẹ́ọlá ní alákòóso rẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá, ká gbé àṣà wa lárugẹ. oore ń bẹ níbi àánú ṣíṣe. ohun tí ìwọ bá nípa fi ṣe ìrànlọ́wọ́ fún ọmọnìkejì rẹ. aṣojú Odùduwà, aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko. oore ń bẹ níbẹ̀ tọ́pọ̀. àjọ Charity Culture and Moral Values tí wọ́n wà ní ìlú Ìlaró, wọ́n ti balẹ̀, wọ́n sì ti lapare níbi kárán ọmọlàkejì lọ́wọ́. gẹ́gẹ́ bí mo ti sọ, àṣà ìranra ẹni lọ́wọ́, eré ìdárayá àti ìgbélárugẹ àṣà Yorùbá ni wọ́n gbé lọ́wọ́. wọ́n sì ti ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà fún ìrànlọ́wọ́ àwọn ènìyàn. ìwọ náà lọ bẹ̀ kọ́ ọ lọ ṣe ojúṣe tiẹ̀ fún ìdàgbàsókè ọmọ ènìyàn. ohun tó ní kálukú bá ṣe ni ó gbà. ẹni tó bá ṣoore fara ayé, òun náà yóò gbẹ̀san rẹ̀ lọ́wọ́ Olúwa. àjọ Charity Culture and Moral Values, Alhaja Monsurat Obadina Modúpẹ́ọlá ní olóòtú àti àwọn alájọṣiṣẹ́pọ̀ wọn. wọ́n ń ṣe bẹbẹ. ìlú Ìlaró nípínlẹ̀ Ògùn ni wọ́n wà tí wọ́n ti ń ṣiṣẹ́ àánú fáwọn ọmọ ẹ̀dá èèyàn.